Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí a ti ń ka ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ni gbogbo ohun tí ó ń jáde ní ẹnu títí àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a kúkú dúpẹ́ fún yín bí ẹ ṣe ń bá wa ká lọ. Gbogbo ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni oníròyìn yín fún ti òní. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni àwọn ọmọ kékeré 271 wà láàrin àwọn ènìyàn 484 tí wọ́n sá kúrò ní ilé wọn lẹ́yìn ìkọlù tí ó ṣẹlẹ̀ ní Zamfara. Àwọn ènìyàn púpọ̀ ti fi ilé wọn sílẹ̀ lẹ́yìn ìkọlù tuntun tí àwọn agbésùmọ̀mí ṣe ní ìpínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi hàn, àwọn ènìyàn 484 ni wọ́n ti sá kúrò ní ilé wọn láti gba ẹ̀mí wọn là. Nínú iye yìí, ọmọ kékeré 271 ni wọ́n wà lára àwọn tí ó sá fún ẹ̀mí wọn. Àwọn agbésùmọ̀mí náà kọlu àwọn ìlú kan ní agbègbè náà, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń yin ìbọn. Ìṣẹ̀lẹ̀ náà mú kí ọ̀pọ̀ ìdílé sá kúrò ní ilé wọn ní kíákíá. Ọ̀pọ̀ àwọn ọmọ kéékèèké náà kò lè lọ sí ilé ẹ̀kọ́ mọ́, díẹ̀ lára wọn sì pàdánù aṣọ, ìwé àti àwọn nǹkan míì tí wọ́n lò. Lẹ́yìn tí wọ́n sá, ọ̀pọ̀ àwọn ènìyàn náà lọ sí ibi ààbò tí ìjọba àti àwọn ẹgbẹ́ olùrànlọ́wọ́ pèsè fún wọn, ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n ṣì nílò oúnjẹ, omi mímu àti ibi tí ó dáa láti gbé. Àwọn olórí ìlú ti bẹ ìjọba pé kí wọ́n fi àwọn ọmọ ogun àti àwọn ẹ̀ṣọ́ ààbò sí agbègbè náà kí ìkọlù báyìí má tún ṣẹlẹ̀. Ní báyìí, àwọn ẹgbẹ́ olùrànlọ́wọ́ ń pín oúnjẹ àti àwọn ohun èlò míì fún àwọn tó fara pa nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀pọ̀ àwọn aráàlú sì ń gbàdúrà pé kí àlàáfíà padà sí agbègbè náà kí wọ́n lè padà sí ilé wọn. A kò ní rí mọ́ jù báyìí lọ lórí ìròyìn ti òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.